Èmi àti àwọn akẹlẹgbẹ́ mi a gbéra láti lọ ṣe surprise fún ìyá wa Ogunyele Taibat Afolashade nígbà tí à ń ṣe kùkù kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ wò bí a ti múra nígbà tá a dé bẹ́ẹ̀ nìyẹn. A sì gbìyànjú láti wọ inú ilé lọ nígbà tí wọ́n wá pè wá pé ó yá, ó ti rẹ́dí o torí tá a bá tètè bẹ́ẹ̀ a ní bá ìyá wa nílé. Ó yá o, a ti ń gbẹ́sẹ̀, ẹ̀yin náà ẹ máa wò wá bí a ṣe ń lọ. Ìgbà tí ìyá wa kàn wá kú, inú wọn dùn. Ẹ wò ó, a ti ń fọn fèrè ayọ̀ sí wọn níbàdí. Ìmáṣà tí ìyá kọ́kọ́ bú sẹ́kún náà gbé ẹ̀yin ọmọ mi, èmi lẹ ṣe léyìí fún. Mo ní màmá kékeré lẹ tí rí. Bẹ́ẹ̀ náà ni jẹ́jẹ́ ó gbé frame. Ẹ wo àwọn oúnjẹ aládùn yìí tí a ti pèsè fún màmá wa Taibat Afolashade. Èmi náà dẹ̀ kún jẹ́jẹ́ lọ́wọ́ láti tú frame àti wọlé ní bíbá ẹ̀ pé ó dà pé ìta yẹn fẹ́ look dull díẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní máa kọrin ewì pé ẹ̀yin ìyá wa rèé, ẹ̀yin ọmọ gbọ̀ngàn olúfì, ọmọ arógbòdìjà, ọmọ olúpéjọ bí ọmọ agẹṣin sanwó ni wọ́n ń kí yín nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ alẹ́ bí osùn máma faratige. Ẹ wo gbogbo àwọn nǹkan tá a gbé lọ fún ìyá wa, kéèkì, pọ̀nmọ́ ni, wáìnì ni, júùsì ni, ara frame fún wọn. Inú wọn dùn gan-an ni. Ẹ wo oúnjẹ aládìídùn, ẹ wo oúnjẹ àrímá lè lọ tó ń dáni lọ́fún tó lo màmá sì tún wé pé èmi nìkan tán. Eléyìí ò wá pọ̀ jù. Àtijọ́ tán ẹ ti ń ṣe surprise mi ò rírú eléyìí rí o. Àwọn tó wá bá wa yọ̀ náà rèé pé mi ò ní ṣaláìjẹ nínú oúnjẹ yìí. Ẹ wo ìmá, ó ti gbé rẹ́sì sẹ́nu ó bú sẹ́rìn. jẹ́jẹ́ graphics rèé o àti adé gángan. Èmi náà rèé, mo ní ẹ jẹ́ kí èmi náà má dọ̀la ara mi kí n show nínú fídíò yìí. Ẹ wo surprise package tá a ṣe kì í ṣe kékeré. Ó sì tún ya màmá lẹ́nu pé irú kí leléyìí, ẹ̀yin kan ṣáà tí ẹ̀ ń jẹ ìrẹsì ní ẹ̀ tí ẹ mọ nǹkan tí mò ń fẹ́. jẹ́jẹ́ ọlá graphics òun ló wá mú magic cup wá o, tó bá ti domi gbígbóná sí yóò kàn máa change colour ní ẹ wò ó ti ń ṣe happy birthday, wow, this is wonderful and beautiful, I love it.